èèmọ̀lùkùtù pẹ́bẹ́pẹ̀bẹ́ látìgbà tí aláyé ti dáyé òun la mọ̀ wípé ọkùnrin ní ìyàwó méjì ó ní ìyàwó mẹ́ta bí agbára rẹ̀ bá ṣe gbé sí ni ṣùgbọ́n ṣe ló yani lẹ́nu wípé ní ayé òde òní àwọn obìnrin pàápàá ti ní ọkọ méjì wọ́n sì ti ní mẹ́ta eléyìí jẹ́ nǹkan ìyàlẹ́nu abẹ́ẹ̀rí wípé ilé ayé ọ̀hún ó ti dojúrú. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. Damola Olatunji yóò fẹ́ mi sílé bí ìyàwó ẹni tí ò bá kú òun ni kó kú ó ní kò káyé kò sí nǹkan tó kàn mí èmi ni mo lára mi ẹni tó bá sì wọ alára òun ló lè fi ara rẹ̀ ṣe. Wunmi Ajibade ìkan lára àwọn gbajúgbajà eléré orí ìtàgé ti Nollywood Yorùbá òun ló jẹ́ kó di mímọ̀ fún wa o wípé ṣe ni Damola Olatunji yóò fẹ́ òun sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn tá a bá gbàgbé Damola Olatunji òun náà jẹ́ kan lára àwọn eléré orí ìtàgé tó ti fi ìgbà kan jẹ́ ọkọ Bukola Arugba kó tó di wípé ìpínyà dé láàrin àwọn méjèèjì lẹ́yìn ìgbà tí Elédùwà tó fi ọmọ méjì ìbejì tó fi ta wọ́n lọ́rẹ ṣùgbọ́n lójijì òun la gbọ́ wípé ìgbéyàwó ọ̀hún ó forí sánpọ́n o ìdí tó fi forí sánpọ́n bí ìròyìn ti fi tó wa létí àti wípé bí kí ló ń trending bó ṣe gbé ìròyìn náà jáde ní ìgbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ṣe la gbọ́ wípé oríṣiríṣi ìwà burúkú òun ló wà ní ọwọ́ Damola Olatunji ìwà àgbèrè ìwà alọ́nilọ́wọ́gbà ìwà òkùrọ́ wọ́n ní oríṣiríṣi ìwà yìí òun ló wà lọ́wọ́ arákùnrin náà gẹ́gẹ́ bí ìròyìn ti fi tó wa létí wọ́n ní ṣe ni gbogbo àwọn ọmọ kéékèèké èyí tí wọ́n wá kọ́ṣẹ́ eré orí ìtàgé wọ́n ní ṣe ni Damola ó máa ń mú wọn mọ́lẹ̀ tí ó sì ṣe dá dùbúlẹ̀ sí di òkè fún wọn kó tó di wípé ó kọ́ wọn ní eré orí ìtàgé tí àwọn ọmọ yìí wá kọ́ ọ̀pọ̀lọpọ̀ yóò sì tún gbowó lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà tó bá dá wọn dùbúlẹ̀ tán ṣùgbọ́n bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwà burúkú yìí ó tún wá lékenkà nínú ayé Damola Olatunji ibi tí Damola Olatunji tó tún ti lékenkà sí ó ti kúrò lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké o ó ti bọ́ sórí àwọn ìyàwó ilé ó ti bọ́ sórí àwọn obìnrin èyí tí ó jẹ́ wípé bóyá wọ́n jẹ́ bíi single mother àjàjà àwọn èyí tó wà ní ìlú èbó wọ́n ní ṣe ni arákùnrin yìí yóò kọnu ìfẹ́ sí wọn àwọn tí ó bá ti rí wípé wọ́n wà nílé ọkọ tí ọkọ wọn sì ń ṣe dáadáa láwùjọ tó lówó lọ́wọ́ ó ní ṣe ni yóò kọnu ìfẹ́ sí àwọn arábìnrin yìí lẹ́yìn ìgbà tó bá ti kọnu ìfẹ́ sí wọn tán yóò sọ fún wọn wípé owó wà nínú eré orí ìtàgé ìpè kún wọn máa bọ̀ kún wọn wá kọ́ṣẹ́ ṣe làwọn náà yóò kúrò nílùú èbó tí wọ́n wà lásìkò ìgbà náà ìfẹ́ ò ti yí wọn lórí ìfẹ́ ò ti dọ orí wọn rú ṣe ni wọ́n ò gbéra wọn ó sì wá bá Ọlátúnjí ní ìlú Nàìjíríà iná ti wọ̀ láàrin wọn ìwọ̀n ti máa gbé nǹkan sí nǹkan gẹ́gẹ́ bí ìròyìn ti fi tó wa létí wọ́n ní nǹkan tó sì wà ní abẹ́ Damola Olatunji wọ́n ní kò dẹrùn rárá wọ́n ní nǹkan yìí òní máa ń yí ọpọlọ àwọn obìnrin yìí tó fi jẹ́ wípé ṣé ni Damola Olatunji yóò máa tì wọ́n báṣibàṣi lẹ́yìn ìgbà tí iná bá ti wọ̀ tán Damola yóò sọ fún àwọn obìnrin yìí pé kó ṣe ni kó lọ sọ fún ọkọ wọn wípé o àwọn fẹ́ gbé eré kan jáde èyí tí yóò jáde nínú sinimá tí ó sì mì ìlú tìtì wípé àwọn nílò owó tó tó owó láti fi ṣe fíìmù ọ̀hún wọ́n ní ṣe ni àwọn obìnrin yìí náà wọ́n ò gbọ́ sí Damola lẹ́nu wọ́n sì lọ bá ọkọ wọn ọkọ ò gbé owó èyí tó tó owó kalẹ̀ èyí tó sì jẹ́ wípé lẹ́yìn ìgbà tó bá ti gbé owó yìí lọ́wọ́ wọn wọ́n ní kò ní ṣe fíìmù ọ̀hún kò ní ṣe nǹkan kan ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ náà ní agbára gẹ́gẹ́ bí a ṣe gbọ́ arábìnrin kan tí a pe orúkọ rẹ̀ ní Ọlọ́ládé Ebong òun náà ó jẹ́ kan lára àwọn obìnrin tó jẹ́ wípé ìlú èbó ló wà tó sì fi ọkọ rẹ̀ kalẹ̀ tó wá sí ìlú Nàìjíríà tó lòun wá kọ́ṣẹ́ eré orí ìtàgé gbàrà tó dé ìlú Nàìjíríà ọwọ́ Damola Olatunji olókọ́sì ńgbà tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ti wà láàrin àwọn méjèèjì tẹ́lẹ̀ kó tó di wípé ó dé ìlú Nàìjíríà Damola Olatunji àti arábìnrin tí a pè ní Ọlọ́ládé Ebong wọ́n ń bá eré àníyàn wọn lọ bó tiẹ̀ ti jẹ́ wípé Ọlọ́ládé ó sì wà nílé ọkọ ṣùgbọ́n ṣe ni kò fi Damola náà kalẹ̀ o ṣe ló ń fi àwọn méjèèjì pọ̀ tó bá ti gba owó lọ́wọ́ ọkọ rẹ̀ yóò sì kó fún Damola Olatunji ẹ̀yin èèyàn mi nílé lóko
àti lẹ́yìn odi àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ ń ní agbára. ẹ wàá béèrè wípé kí ni nǹkan tó tún mú ọ̀rọ̀ Wunmi Ajibade wọ ọ̀rọ̀ Damola Olatunji. Ṣe la gbọ́ wípé Wunmi Ajibade tá a gbọ́ wípé ṣe ló ń fẹ́ MC Olúọmọ ní gbogbo ọdún tó kọjá lọ, wípé nítorí MC Olúọmọ ló ti fi ọkọ rẹ̀ àárọ̀ èyí tí a pè ní Ṣẹ́gun Ògúngbè ló ṣe fi kalẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bí ọmọ méjì fún ara wọn tó sì tẹ̀lé MC Olúọmọ lọ. Ṣùgbọ́n bá a tún ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n ní ṣe ni Wunmi Ajibade ó yẹ ojú obìnrin tí ò kí ń gbèdì rẹ̀ dúró síbì kan. Wọ́n ní ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tí Wunmi Ajibade bá ti gba owó lọ́wọ́ MC àti àwọn bàbá àsàlẹ̀ èyí tí ó ń fún Wunmi Ajibade lówó, tó bá ti gba owó yìí ní ọwọ́ wọn, wọ́n ní ṣe ni yóò kó fún Damola Olatunji. wọ́n ní ṣe ni Damola Olatunji òun náà jẹ́ onípáràn Wunmi Ajibade tó sì jẹ́ wípé ó sì ń fún un lójú méjèèjì ní pàṣípàṣé. wọ́n ní ṣùgbọ́n Damola Olatunji ò kówó fún o. wọ́n ní ìdàkejì ni Wunmi Ajibade òun ló ń kówó fún Damola Olatunji. láìpẹ́ láì jìnnà yìí ó ní Wunmi Ajibade tó ṣe surprise birthday fún Damola Olatunji. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí ní ojú òpó mi èyí tó ń lọ yìí, èyí tó bẹ̀rẹ̀ sí ní ná owó sí fún Damola Olatunji. wọ́n ní bó ṣe mọ̀ ń kówó fún un. wọ́n ní kódà láàrin àwọn kákọ̀ọ̀zẹ̀ ní ìlú Abẹ́òkúta èyí tí wọ́n jọ ń ṣe eré orí ìtàgé, wọ́n ní gbogbo wọn ni wọ́n mọ̀ sí ọ̀rọ̀ yìí. wọ́n ní kódà wọn ò fi pamọ́ rárá. tí wọ́n bá wà láàrin àwọn èèyàn, wọ́n ní ṣe ni wọ́n mọ̀ fẹnu kora wọn lẹ́nu, tí wọ́n mọ̀ lọ́mọ́ra wọn. wọ́n ní tílẹ̀ bá dá, wọ́n níbi tí wọ́n bá kó sí tí àwọn méjèèjì bá rọ́rí wọ̀ báyìí, wọ́n ní kódà wọn ò mọ̀ láì dá, kò síbi tí wọn ò ti lè kó fúnra wọn ní ojú méjèèjì. eléyìí wá jẹ́ nǹkan ìyàlẹ́nu. eléyìí wá jẹ́ nǹkan tó bà ẹni tí a pe orúkọ rẹ̀ ní Mr. Latin èyí tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì eléyìí bí nínú débi wípé ṣe ló bẹ̀rẹ̀ sí ní bá Damola Olatunji jà wípé kí ló dé tó fi jẹ́ wípé kò rí obìnrin míì nínú gbogbo indọ́strì àwọn tí wọn ò tí ì ní ọkọ rí. kí ló dé tó fi wá jẹ́ wípé Wunmi Ajibade ló bẹ̀rẹ̀ sí ní jì ní ìjìkújì, tó sì jẹ́ wípé ọkọ rẹ̀ náà wà láàrin àwọn tó jẹ́ bí ọ̀gá fún un. eléyìí ó bí Mr. Latin nínú àti àwọn tí wọ́n jọ wà nínú kákọ̀sì kan náà ní ìlú Abẹ́òkúta tí wọ́n jọ ń ṣeré. gbọ́n gbogbo bí àwọn èèyàn ṣe ń wí lọ́tún lọ́sì, Wunmi Ajibade ó ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ yín, ó ní kò kàn òun o, ó ní kò káyé, ó ní ṣe ni etí òun ti di, ó ní ṣe ni òun ò gbọ́ nǹkan kan mọ́. ó ní Damola Olatunji òun lòun ò bá lọ tí òun ó sì ṣe ìyàwó ní ọ̀dẹ̀dẹ̀ rẹ̀. gẹ́gẹ́ bí ìròyìn ti fi tó wa létí, ẹ má gbàgbé pé Ọlọ́ládé Ebong òun náà wà ńlẹ̀ o. wọ́n ní bí Ọlọ́ládé ṣe ń fi owó dá lọ́lá, bẹ́ẹ̀ náà ni Wunmi ń kówó fún tó sì tún fún ní ìkejì náà. ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, àwọn méjèèjì òun ni wọ́n ń ṣe competition owó lórí Damola Olatunji kó tó di wípé Bukola Arugba èyí tó jẹ́ ìyàwó Damola Olatunji tó kúrò nílé. ó ní gbogbo ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀, kódà ó kù nǹkan tó jẹ́ kí Bukola Arugba kó kúrò nílé Damola Olatunji látàrí gbogbo ìwà burúkú, ìwà ọ̀dájú, ìwà olè èyí tí Damola Olatunji èyí tó ń wò nínú ilé. eléyìí ló mú kí Bukola Arugba kó sì fi ìbínú kó kúrò nílé tó sì kó àwọn ọmọ rẹ̀ lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé nígbà tá a gbé Bukola Arugba jáde lórí ìkànnì náà ni tá a sọ ìdí tó fi jáde kúrò nílé ọkọ, a sì jẹ́ kí ó di mímọ̀ fún yín pé gbogbo bó bá ti ṣe ń lọ á gbé wá ní orí ìkànnì yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn ò ní iṣẹ́ méjì èyí tí a gbà ju òfófó yìí náà lọ. ìròyìn ti fi tó wa létí wípé o bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, lẹ́yìn ìgbà tí Bukola Arugba tó kúrò nílé Damola, arábìnrin tí a pe orúkọ rẹ̀ ní Ọlọ́ládé Ebong tó ní ọkọ ní ìlú èbó, ó ní ṣe ni ó sọ Ọlátúnjí wípé kó gba àwọn ọmọ rẹ̀ méjèèjì èyí tó wà lọ́wọ́ Bukola Arugba. ó ní òun ò mọ bá a tọ́jú rẹ̀ lẹ́yìn ìgbà tó bá fẹ́ òun. kódà bá a tó ṣe ń gbọ́, wọ́n ní ṣe ni Damola Olatunji ó ti mú arábìnrin náà lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀, bẹ́ẹ̀ sì náà ni ó ti mú Wunmi Ajibade ó ti mú wọn lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀. wọ́n ní owó tí Damola Olatunji èyí tó ń gbà lọ́tún lósì lọ́wọ́ àwọn obìnrin yìí ó ní nǹkan tí ó jẹ́ lógún o. ó ní bó ṣe ń gbà lọ́wọ́ arábìnrin Wunmi bẹ́ẹ̀ ló ń gbà lọ́wọ́ arábìnrin Ọlọ́ládé. ìwà yìí ni arákùnrin yìí ń wù, èyí tó sì jẹ́ wípé ó burú jáì. ṣe la tún gbọ́ wípé o
lẹ́yìn ìgbà tó bá gba owó ribiti lọ́wọ́ àwọn arábìnrin yìí yóò sì mọ sọ fún wọn wípé wọn ò gbọ́dọ̀ jáde láti wá sọ fún ẹnikẹ́ni. Ó ní lẹ́yìn ìgbà tó bá ti gba owó yìí lọ́wọ́ wọn ipò wọn ò bá wọn ṣe fíìmù tí ò sì ṣe. Ó ní yóò sì ti ní gbogbo fọ́tò wọn lọ́wọ́, gbogbo fọ́tò ìhòòhò wọn, yóò wá tún máa dẹ́rù bà wọ́n wípé tí wọ́n bá lè jáde sọ fáyé pẹ́rẹ́, ó ní ṣe lòun ò fọ́n gbogbo fọ́tò yìí tóun ó sì fọ́n sí orí ayélujára, èyí tí gbogbo ayé ò mọ nǹkan tó pa wọ́n pọ̀, èyí tí ilé fi jó. ẹ̀yin èèyàn mi nílé lóko, abẹ́ẹ̀rí wípé eléyìí náà tún ga, eléyìí tó lágbára. Ohun tí ń ṣẹlẹ̀ nínú Nollywood Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ nǹkan tó lágbára. Tẹ́ ẹ̀ bá gbàgbé náà, a gbé arákùnrin kan jáde, èyí tí a pe orúkọ rẹ̀ ní Ọláìyá, èyí tó bẹ̀rẹ̀ sí ní rún àwọn obìnrin, èyí tó ti ní ọkọ nílé ní ìrúnkùnrùn, bó ṣe ń fọwọ́ tẹ̀ wọ́n nídìí òun ló ń fọwọ́ tẹ̀ wọ́n lọ́mú. Agbéjáde ọ̀pọ̀lọpọ̀ sọ wípé eré lásán ni wọ́n ń ṣe, ṣùgbọ́n n tí ò yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wípé wọ́n ń ṣeré lóòótọ́, ṣùgbọ́n gbogbo ń tà ń rí ó ti ju nǹkan tó jẹrè lọ. Ara rẹ̀ náà ni ọ̀rọ̀ Damola Olatunji, èyí tá ń rí wọ́n pọ̀ ń bẹ ní oríṣiríṣi tó jẹ́ wípé èyí tí àṣírí rẹ̀ bá tú síta òun là ń rí yìí o. Àwọn nǹkan náà sì wà ń bẹ tó sì jẹ́ wípé àṣírí wọn ò tú ìtú síta. Rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, eléyìí ni ìròyìn tá a ní ká mú wá sí etí ìgbọ́yín. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Gbogbo ìdáhùn yín ẹ máa fi sí orí comment section. Ẹ má gbàgbé bá a bá ṣe ń ju àwọn videos wa, ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ máa bá wa share, kẹ̀sì máa follow page wa. Tó bá ṣe ìgbà àkọ́kọ́ òun lẹ́yìn ń ṣalábàápàdé fídíò yìí, ẹ má gbàgbé láti follow page wa. Abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.